àríkùsù rẹ̀ jẹ́ nǹkan tẹ́ gbé fúnra wọn. ẹ̀rí ògbé ibùdó tó ń pè mọ́ nípa ọmọ ilé ẹ̀yẹ gan ó fún jẹ́ ìdókòó fún láàánú ẹ̀ pé ọdún máa gbọ́dọ̀ àwọn ọ̀tọ̀. alaye tani bó bẹ́ẹ̀ sọ alaye bọ̀ ṣe ibi business àti wọlé wẹ̀ náà ṣe àwọn tó kù sí wọn jáde tó wọ́n pariwo àwọn tó bẹ̀ wọlé wò pé pásítọ̀ kan wọn ò lè wọlé nígbà tí a rí pé kí ni solution ẹ kó bí. You don't know me, I be Lagos boy. You don't know me, I be Lagos boy. You don't know me, I be Lagos boy. What's it up? What's it up? Everybody know me as a champion. When me calling me, I be Lagos. Hey, Dakuruku! Lagos boy! Ṣé mi ni Dakuruku? Ìwọ ni o, ṣó mọ̀ ni? O wo àìtí ẹni. Bẹ́ẹ̀ ni mo wí fún ẹ. Òkè kí ló wá fẹ́ o kí ló ní? Kí ni mi fẹ́? Èdè ń dì ọ́ ni. Ṣé tó bá ń dì ọ́ ṣúyẹ kó máa dijú ni? Nígbà tí mo lójú ọ̀nà lẹ̀ tí mo sì tún lànà abẹ́ owó akọ̀ òrìn lójú ọ̀nà olórin lórí abẹ́ abẹ́ ọbẹ̀ o. Kó bẹ́ẹ̀ náà. Kí ló dé tí mo ṣe máa kó mẹ́? Kó bẹ́ẹ̀ náà. Torí kí ni? O ṣe o wà lè lọ kó tàgbé sọ́rùn kó kó lẹ̀kẹ̀ sọ́rùn kó mú rọ̀kẹ́ dání ìrọ̀kẹ́. O dá rọ̀kẹ́ mọ̀. Ìrọ̀kẹ́ ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ fá. Irọ́ o. Ọ̀ confam ni àbá àti wèrè àbá àti òṣì. Wò mí. Ìwọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọ só òun lèmi yọgbọ́ o. Òórùn ò dẹ̀ affect ẹ̀ mo mean the smell. Mo lo nose mask ni. Okay now. Nígbà tí ìwọ tó ló ń bá ìyàwó mi lájọṣepọ̀ ìwọ yìí ọ̀ ń ṣeré ni àbọ̀ ń ṣí èrè. Padà bí tó dé yẹn àmọ́ àlẹ́ mọ́ mi àdóná ó ṣe wá gọ̀ tó báyìí náà. Dúró ó gbọ́ táwọn dádì wa nílẹ̀ Yorùbá sọ pé afẹ́niláyà ò jẹ̀bi ìyàwó yín ni kẹ̀kẹ́ lọ. Why can't you talk to your wife? Why can't you talk to your wife? You say this is Lagos boy. Don't talk to me anyhow. You see you so brave. Níyàwó tèmi ẹ wo ìyàwó tí mò ń náwó lé lórí ètò tún yàlè. Ó gọ́ ni ẹ̀. Ẹ wo ọmọ tí mò ń náwó lé lórí ètò tún yàlè. Fọ́nrán mẹ́yẹ sórí tí ìyàwó tó náwó lé lórí tó bá yàlè ó gọ́ nìyẹn tó dẹ̀ gọ́lọ̀gọ́ sí i ẹ̀ tó fi para lọ para jì kọ́ fáà àbájọsì. Níwọ̀ yìí náà ìwọ ń pera rẹ ní Lagos boy. Yà confam àbí Lagos boy. Gbogbo Lagos boy tó ń sọ yìí ṣé wo ò gbọ́ pé ìgbẹ̀rún lòun ẹ̀ ni. Ìgbẹ̀rún lòun bàbá ẹ̀ èmi ọmọ Sàlàwẹ̀ nígboro Èkó. Bàbá tèmi Tìlálà. Confam Tìlálà right from the childhood Tìlálà ó máa ń jẹ gbẹ. Má sọ bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀. Tìlálà súnmọ́gẹjọ́ àrìnmọ́gẹjọ́ ló tún fẹ́. Tí n bá tún gbọ́ bẹ́ẹ̀ tí n bá gbá ẹ létí. Ó gbádà díẹ̀ létí nìyẹn. Níwọ̀ yìí tó o sọ níbi lógo WhatsApp yìí. Èmi ni lógo WhatsApp. Tó o dàbí ewúrẹ́ tó pọ̀ jì. Níwọ̀ yìí. Wọ́n bẹ̀rẹ̀ sẹ́ báà máa lọ bẹ̀rẹ̀ mọ́ wọ́n arínájà àmọ́ gbó láwọn tó lè halẹ̀ mọ́ àwọn gànámù ẹ̀ àwọn mọ̀ṣúùmù ẹ̀ ló lè máa fi gbogbo jákujàku ilẹ̀kẹ̀ tó fi halẹ̀ mọ́. Mo gbọ́ pé o sọ pé ìwọ ọmọ Sàlàwẹ̀ nílùú Èkó. Confirm ọmọ Sàlàwẹ̀ ní mi nígboro Èkó ṣó ń bẹ́ ni. Sàlàwẹ̀ kan náà. Sàlàwẹ̀ kan náà. Ẹ gbà mí. Ṣé o mewé ni ṣé o megbò ni? Mo mewé mo megbò mo modù mo mọ yẹrẹ. Níwọ̀ yìí náà. Kódà mo rálẹ̀ kin. Ṣé ògílé ni? Orílẹ̀. Dáadáa. Níbo ló gílé sí? Bàrígà ni. Confirm. Bàrígà ni wọ́n nílé sí. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ ló gílé sí. Bẹ́ẹ̀ni. Ọtí ya wèrè. Mo ṣàwọn Bàrígà mo rí lé Bàrígà mo gbẹ́bọ ní Bàrígà mo rúbọ ní Bàrígà mo bọ rúbalẹ̀ ní Bàrígà mo gbọ́ àwọn tó wà ní Bàrígà àjọ jẹ́ lílẹ̀ amúlórí ewé àjọ fáwọn ilé wèrè àfi bọ́ra. Níwọ̀ yìí náà tó ń tu kútukùtu yìí. Níwọ̀ yìí. Wo mo ti mọ̀rú yín. Àwọn ta ni ẹ o. Lára ẹ̀yin tẹ́ máa lọ sí Togo tẹ́ máa lẹ́ lọ sí South Africa lélẹ́yìí o. Gbàgbé àṣìmọ́. Ó kọjá àfọ̀ olórí burúkú ni ẹ ó kọjá àfọ̀ bó ṣe wà yìí. Bẹ́ẹ̀ni ó kọjá àfọ̀. O gọ̀ you see o ní exposure. Èmi ò lẹ́sìn. Yeah, you don't have any exposure at all. If you have exposure, you know I am more than info. Ó dà tó o bá mewé. I pass it for I pass so good and that. Ó dà tó o bá mewé tó o megbò. Odù mélòó ló wà? Anáyìndínlógún ló dùn náà. Confirm. Ìkíní. Má gbé question fún mi, you see, má fún mi ní exam because mo rí pé ó dàgbé wọ gọ́gọ́ mọ́, wọ́n á fẹ́ máa tara mi mọ́ answer kó máa lọ fi tú wọn jẹ. Ilé mi. Gbàgbé wèrè jọ. Èmi ò kòkò mẹ́tọ́ máa jí mu tábà oògùn. Èmi tí mo kọ́lé òtútù tí mo tún kọ́ tọ̀ nírin. O ní problem ni. Tí n bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀. Ó dà báyìí. Ta ló kọ́kọ́ jẹ́wé o? Olúbíkíni. O tún mọ̀. Tó wá. Confirm to come again. No. Kò tún come again, màá tún kọ́ lu ẹ. Ó dà ta ló kọ́kọ́ wo egbò? Ọ̀sányìnbíkíni. Ọ̀sányìnbíkíni ẹ̀gbọ́n bàbá Ọ̀sányìnpéjú ló lórí gbogbo ọ̀sányìn láyé lọ́rùn nílẹ̀ Ọ̀sányìnpéjú ló lórí gbogbo director of culture ní cultural center l'Ogun state ẹni tí ní Ogun state kò sí ti mi mọ̀ bẹ́ẹ̀ confirm. Lábẹ́òkúta. Bẹ́ẹ̀ni tún wá màá tún kọ lu ẹ. Ó dà ń pé o ti ní ìwé àkáǹtì oògùn òun ló ṣe ń ṣe báyìí o. Ọ̀rọ̀ mi kọjá ìwé àkáǹtì. Ó dà tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ mélòó ní ìyé èpè bí? 3 ni. Ìkíní. Èpè. Ìkejì. Àṣẹ.
ìkẹta. Bẹ́tùbẹ́tù ni. Mo ti pa sílẹ̀ lẹ̀. Lagos boy. Ó mọ yan. Màá jẹ́ kó nǹkan tí ò yé màá jẹ́ kó yé ẹ. Ó dà yín pé o ti ní ìwé àkáǹtì òògùn kan. Òun ló wá gbójúlé àbí. Ó gọ̀. Èmi ni wọ́n ń pè ní Lagos boy. Àkàrà bìtì kù. Wáyé dànù. O ti wá wáyé báyìí o ti dáná. Gbé dání bẹ̀. O ti wá wáyé báyìí o ti dáná. Tẹ̀lé mi bọ̀ lójú ọlọ́run tó mò ń lọ pa ẹ́ dànù. Ìyẹn máa ń gé orí ẹ̀ lọ́kàn pa ẹ̀. Olórí burúkú ni bọ́ọ̀yì. Bí mo ṣe ń yí sébè ló ń yí mi sí kúrò. Èrè ti rìn inú ayé ti pẹ́, ó ti súnmọ́ wáyé kọ́dún. Kódà, màá wá jẹ́ kó mọ̀ yìí pé wọ́n kì í gbàyàwó àwò. Wà láìtàláì. Ògùn gbọ́, màá ba tiẹ̀ jẹ́ kanlẹ̀. Màá jẹ́ kó mọ̀ yàtọ̀ láàrin akẹ́kọ̀ọ́. Bòbó ṣe ń wò mí. Bòbó ṣe ń wò mí. Èmi ló ń wò yẹn o. Ó dàbí ẹni pé ọmọbìnrin yìí àti ọkọ ẹ̀ wọ́n ti jọ plan ẹ̀. Ọkọ ẹ̀ ti gbẹ́rù burúkú sí lára. So ó ní kó wá fi yàn pa mí kó wá bà tèmi jẹ́. Máa wo lórí burúkú ẹ̀. Ó fẹ́ fi mí ṣòwò ni o. Fẹ́ fi mí ṣòwò. Àbájọ ìgbà tí mo wọlé tí mo rí tí gbogbo sílẹ̀ tó ń pò yìí tó kè fẹ́ dilẹ̀. Àṣà mi ara ló sọ mí. Kò sí wàhálà. Nǹkan tí màá bá wọn nílẹ̀ lẹ́nu báyìí agbára ò ní ká. Ó fẹ́ ṣèkà fún mi. Tí bàbá yín lẹ máa bàjẹ́. Àbájọ náà ìgbà tí mo wọlé síbi tí gbogbo lẹ̀ ń mì. Mo ti mọ ohun tí màá ṣe. Màá jápa. I be Lagos boy, you don't know me. I be Lagos boy, you don't know me. I be Lagos boy, What's it up? What's it up? Everybody know me as a champion. When me calling me, I be Lagos. Mo ti mọ̀. Ó fẹ́ ṣe kà fún mi àbí? Kò lè work. Kíni? Gbogbo géèmù wa àtọkọ ẹ. Kíni? Òun ni mo mọ̀. Ìwọ kẹ̀, ìwọ àtọkọ ẹ ti jọ plan. Ìwọ abẹ́ gbẹ́rù sí mi lára. Ìwọ níwọ̀n tí mo ti mà ṣírí ẹ, ó fẹ́ jẹ́ ká fún mi. Ìwọ fẹ́ jẹ́ ká bẹ́ẹ̀ mi tí òun fẹ́ mi ò ní mọ̀ ní orí ìyá mi ò mà ṣe o. Ayé ẹ ti bàjẹ́ lẹ́ni. Ẹ̀rù àdìmẹ́ta ni o. Kíni? Ẹ̀rù àdìmẹ́ta ni o. Ọmọ ẹ ti ya wèrè. Has already promised me that you will cut you into pieces. You are your husband. You are a mother. Kíni? Mo mọ̀ wípé ìwà ẹ̀kọ́ ẹ̀ ti jọ plan. Ẹ fẹ́ di ẹrù sílẹ̀. Ṣé ìwà máa pa ẹ́ síbí lẹ́ni? Máa pa ẹ́ síbí? Máa pa ẹ́ síbí lẹ́ni? Ọ̀lẹ̀ wọlé! Kí ni gbogbo rẹ́bí ṣì ní ìjọba Ẹ̀ẹ́dẹ̀ fariwo disturb gbogbo àwọn customers ta ní sínú hotel. Kí ló ṣẹlẹ̀? Èrè wá pè. Ẹni sùúrù. Ó ti yé mi. Kí ni? Àwọn wo ló ń Ó ti yé mi. Fọ́tàgò. Alẹ́ ló lọ fẹ́ rà. Ó ti kó lọ sọ́jà because mi ò wọ́n ti. Èlò lọ fẹ́ rà. Ó ti kó lọ sọ́jà. Mo sọ pé wà tó Ó ti kó lọ sọ́jà. Ó ti kó lọ sọ́jà. Ọ̀ya. Níbo? Okay now. Tàbí àjẹun. Àjẹun. Ìwọ ló gbẹ lọ. Wọ́n ìtàkùn tó ní tẹ́ ìwọ ọ̀dọ̀. Tó ní tẹ́ ìrìnàjò lọ. Ọ̀dà. Mọ́nẹ́jà ìbúná lọ́kùn lórí ìlọ báyìí.
kí ló kò sí. Àwọn wẹ̀rẹ̀ wọ́n wẹ̀rẹ̀ gan. Lagos boy bẹ́ẹ̀ ni pariwo nù létẹ̀ káwọn èèyàn sùn. Ewu lórí burúkú. Ìgbà tí ọ̀tún gbé. Fọ́nà wà lẹ́ fọ́lọ̀. Mo gbé. Ìyá Kẹ́mi. Hello. Ọ̀run mi là Dọ́nà kí ló ń ti ẹ̀gbọ́n abẹ́ẹ̀kọ́ yìí tẹ́dájọ́ tẹ ẹ̀wà da ẹ̀kọ́ àjọ ẹ̀dẹ̀ wá dá sí. Ẹ̀gbọ́n ìyá ẹ̀ wò ó dájọ́. Mo bá yín dájọ́ rí bí ní báńkì ni. Ọ̀run mi là ṣé ẹ mọ̀ rí. Èmi lọ̀run mi là. Kí ló ṣẹlẹ̀ bá mi jọra ẹgbà. Bàbá mo mọ̀ pé Lagos boy ti ṣẹ̀yìn àwọn ẹ dáríjì wọn ẹ jọ. Kí n dáríjì eléyìí. Mi ò ní dáríjì. Kí ló ṣe ṣe mọ̀ rí. Ẹ wo ṣe rí ẹni tó jọ lọ́mọ́ra wọn yìí ìyàwó mi. Bẹ́ẹ̀ ni mo ní kò bí rárá láti bí ọmọ tó àbàtẹ̀ 5 omi. Lagos boy ìwọ èèyàn jẹ́ ó ń lalẹ́ ó ń fọ lẹ́nu kárakára. Ó ti wá bí àtọ́ 70 times tó ti wá bí. 70 times. Ẹ̀jẹ̀ ń gbà wọ́n. Ṣáwọ̀ ní pa wọ́n. Ẹ̀jẹ̀ ń gbà wọ́n. Ọmọ mọ̀ pé ìyàwó yín ni. Kí ló ṣẹlẹ̀? Àwọn àṣà fún wàṣà èdè kó palẹ̀. Ẹ̀wọ́ ṣàánú wọn yọ wọn kú Mi ò ní yọ. Wọ́n ṣe máa bá kú rẹ̀ ní kẹ́kẹ́. yọ wọn ọdẹ àbọ̀lọ́ kú lẹ́lẹ́. Lagos boy kúlọ̀ ápùn kó ṣẹlẹ̀ gbà. Aláyé taxi driver ẹ kọ́ yìí. Ẹ dalẹ̀ o because ẹrù ta ni kẹ́ kó lọ fún bàbá lè pa ẹ̀ mọ́ṣẹ́ kó lélẹ̀. Ọjà ó ti yé mi. Ẹ wo taxi driver ẹ mọ tó ṣẹlẹ̀. Bọ́ẹ̀ wá ẹ̀sìn ìyàwó Ọ̀rúnmìlà ní Lagos boy lọ olódìrò rẹ̀ sí wọn lọ́wọ́ ẹ bá bẹ̀ o. Ẹ bá bẹ̀ bàbá wọn. Bẹ́ẹ̀ni ó ti wà yìí. Bóun ṣe máa bá kú rẹ̀ mọ́ ìyàwó mi kúrò mbẹ́. Mi ò ní dáríjì. Tó sọ fún dáàdì ẹ. Pé kí ni? Tó sọ gbẹ̀yìn. Bó ṣe wà yìí wàá fi ewúrẹ́ méje wàá fi rúbọ. Ẹ̀gbọ́n gbàtẹ́ tí yóò di wàá fi àgùntàn méje wàá fi rúbọ. Ewúrẹ́ méjì sí fún mi. Ṣé wọ́n ẹ̀bọ ní ṣàbínú? Àlàyé ìbọ́lẹ̀ mẹ́ga ẹ máa fún wa ní àṣejá sára wà rú ẹ̀. Òkúta àwọn àgbẹ̀ òkúta àti jẹun o. Ẹ̀yin báwo tó ẹ̀kọ́ ẹ̀ ló tó yà ẹ̀ríkọ́ fi ra wọlé. Ẹ wo máníjà ẹ dà lóhùn tàrí ọjà ní Lagos boy gbé o. Ọjà kẹ. Jẹ́kẹ̀ mo dúró nà. Ọjà ìta o. Ọgọ́ ó fò rárá. Roma. Ó ní ẹ. Roma. Roma. Ọ̀rọ̀ Ada fún yín. Lagos boy. Ó mọ yanjú. Lagos boy. Lẹ́nu pa. Wà mí lábẹ́ tẹ̀. Máa wá ẹ wá wò ó. Ṣé o mọ̀ wípé wọ́n ní bójú ò bá tẹ̀yìn ìgbẹ́ tí ó dùn ní tèkó ni. Ọbẹ̀ Lagos boy. Ìyẹn náà ni ọmọ Sàlàwẹ̀ nígboro Èkó. Ó pọ̀ yẹyẹ. Roma. Kojú má bàa tì mí ṣe wà. Kojú má bàa tì mí. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá ṣe wà ojú ò lè tì mí. Gbàgbàgbàgbà yà rẹ̀ gbà. Ẹ̀yin tèmi ní tó ṣẹlẹ̀ ní wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ròyìn bá ti wà pé ọmọ tẹ bá kì mọ́lẹ̀ ẹ máa ń kàn gan ẹ máa ń ṣe gan ẹ máa ń ṣe gbá ẹ máa ń jẹ́ kó mọ̀ pọ̀ ọkùnrin ni mo wá lọ́mọ kan tí mo ti ń fẹ́ ó ti yé èmi àti ẹ ti wà tẹ́lẹ̀ àti máa ń ṣeré tẹ́lẹ̀ bọ́ mo kàn wá decide pé mo ní láti tún ṣe àwọn eré tó yàtọ̀ kó kàn tún gbà pé mo bọ́kùnrin ó ti yé mo yàfẹ́ kó dá mi mọ̀ gan kó rí pé mo tún ṣe yàtọ̀ gan pé ọkùnrin ládà mo fẹ́ kọ́ gan mo wá já sí pé àwọn kìnnì kan sálẹ̀ máa ń lò tẹ́ fi máa ń ròyìn bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn àwọn kìnnì yẹn ni mo ní kí n wá gbà èmi àtọmọ yẹn ti lápẹ́pẹ́ ti báyìí. Ṣèdọ̀ rẹ̀ o ṣèdọ̀ tó bá sọ pé yàn ṣèdọ̀ ẹni tí ó jà rárá rẹ̀. Ọmọ rẹ̀ ó ti yẹ. Nǹkan tẹ́ ń jà láti sọ yìí sí gbẹdẹ bẹ́ẹ̀ ẹ fẹ́ wọnú ayé ẹ fẹ́ tẹ̀sí. Bẹ́ẹ̀ ló gbé kéèké ẹdẹ rẹ̀ ó là. Àwọn òyìnbó Lagos boy ó ti nígbà ìwà ilé rẹ̀ o. Torí àpọ̀lápọ̀ tá a máa ń dúró ọdún èsì yẹn máa ń dúró gidi gbàgbọ́ lọ́dún èsì yẹn àwọn tá à ń gbé ìlú alẹ́lẹ́ bó ṣe wà ọdún yẹn tó wà gbé mẹ́ta mẹ́rin lu ọmọ tó máa kọ́ ṣà. ó mọ̀ pé mi lè gbèrú eléyìí ó mọ̀ aláwọn oògùn tẹ́ máa ń lò yẹn gangan ni mo nídìí. Tílé wà lọ́wọ́ mi Ọlọ́run. Mo ṣàwọn kí lọ́wọ́ la súwìtì sẹ́. Mo ṣàwọn kí lọ́wọ́ bá nǹkan lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ta lọ́wọ́ mi bẹ́ẹ̀ dá lọ sẹ́yìn mo ti ń lò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn kí wọ́n tẹ̀lé wọn rẹ̀. Ọgbẹ́ni bàbá rẹ̀ láti jẹ́ àwọn ajá o lọ́jọ́ kò sí ilé kóṣù olùyẹ wọlé wa àwọn jẹ́ kó kóṣù olùwà ajá kiri ọdún rẹ̀ wà kàn jẹ́ ni olè wà lábẹ́ ìjọba jẹ́ níta òun nìyẹn o ó máa dùn ó máa nà. Màá dẹ̀ di strong and reliable. Ó máa dùn ó máa nà ó máa dùn ó máa nà tóbi sọ ọmọlẹ́yìn kan fún àyẹ̀kọ́ fẹ́ kọ́ tó jáde tó à ń gbọ́ jáde kọ́
kò fún díẹ̀ lánàá ẹ̀. kí fọmọ yẹn hàn bẹ́ẹ̀. lọ́wọ́ Lagos boy àròyìn fún mi sẹ́ ọmọ yẹn méjìlá gbé ẹ̀ ń ṣe àbáyé gan ẹ máa ṣe é padà pé ọmọ yẹn kọ́ àwọn kan báyìí rí wọn kọ́ ibi gan wọn lè wà yìí kó mo sì ń gbàgbọ́ lọ́rùn sẹ́ ajé òògùn gbọ́ òòlù. jọ má jẹ kó pé mo ti ṣe o lè fi kọ̀ mọ́lẹ̀. máa fi nǹkan lẹ̀ ẹ mọ tó ṣẹlẹ̀ loma send account number ẹ sí ní ṣọwọ́ cashless. akẹ́kọ̀ọ́ lálẹ́ ní ọ̀dọ̀ wo mama bọ yín láti wá. wàá yìí mi ra wò. o máa lọ fún àgọ́. ṣé ọpọlọ ló kọ́ tó máa gbé ìpínlẹ̀. àdìkú sì lè jẹ. nǹkan tẹ́ ẹ gbé fúnra wọn. ẹ̀rí ò gbé ibù tó ń gbé mọ́ nípa ọmọ ẹ̀lẹ́ ẹ̀yẹ gan kó tó fún jẹ́ ẹ̀dẹ̀kọ́ fún lánàá ẹ̀ pé ọdún máa gbọ́n ara wọn tán. alaye tani bọ́ mi. alaye bọ́ sẹ́yìn bí business àti wọlé wẹ̀ náà ṣe àwọn tó kù sí wọ̀ ní jáde tó wọ́n pariwo àwọn tó bẹ̀ wọlé ẹ̀wò pé pásítọ̀ kan wọn lè wọlé ìkọ́ tẹ̀lé pé kí ni solution ẹ kó ọkọ̀ bí. àṣẹ gbádùn sà ṣé mẹ̀ká dráìvà yèrè sọ̀rọ̀ tọ́lọ̀ mi ló ṣe ń gangan àbáyé tó gbọmọ yín lọ́wọ́ o tó ṣẹlẹ̀ àwa ìbá kó ẹyẹ dìgídì má kó mọ̀ wẹ̀ kó sùn kó wájú tèmi jáde ẹyẹ bí dọ́ọ̀lẹ́ kéré gan ẹgbẹ́ ọ̀pá àwọn olùlé ẹgbẹ́ ọ̀pá tù ẹsẹ̀ wọn lórí. olùbọ̀ o àwọn ọmọ ọmọ tó ṣẹlẹ̀ wọ́n dàgbà yín mọ̀ nípa ẹ̀wọ̀n máa yé mi ó dàgbà tó ń bó ti dààmú àwọn kan náà ṣáàbì kọ́ wà kan ti ta wíbẹ̀ tó ní bọ̀ o ẹ kọ́ wọn lọ ẹ kọ́ wọn lórí ẹ kọ́ sí wọn. wọ́n á balaba ẹ̀yẹ wá sọ̀tọ̀ fún yíyá tó pé mi ò ní jì dáadáa. ẹ ṣe ara ẹ ní o. tí bá ti lu eléyìí máa jì dáadáa máa rún dáadáa. ìyá tó bá wálé lónìí ta ló wà fún ẹ ṣe àbọ̀ ẹ̀kẹ́ tí a kó wájú bí àwọn yẹn lọ́wọ́ ọkọ yìí. ẹwà wọn ti gba ìyàwó wọn mi lọ́wọ́ báyìí. ẹ ó yẹ ẹ máa lọ ṣé kò àyínú òní kò jẹ́ kẹ́mi sára ìyàwó yìí kò máa lọ ẹ kó sí lọ. I'm in Lagos, go, What's it up? What's it up? Everybody know me as a champion. When me calling me, I be Lagos. You don't know me, I be Lagos boy. You don't know me,